níbi ṣetán ni máa rọ̀ tẹ̀tẹ̀ná ọ̀parí ó tu lẹ́nu so ọlọ́run ọba bá yọ̀ wọ́ tẹ̀sí mọ̀ pé ṣetán ti lórí wa qala la'attakhidanna min 'ibadika nasiban mafruḍa àwọn ìtọ́jẹ́ tòun nínú àwọn ẹrú rẹ òun ò rí kó mú wọn náà ni àwọn ìtọ́jẹ́ tòun nínú àwọn ẹrú wọn lọ òun ò rí kó kó wọn. káwọn ọmọ bàjọ́ kan nínú wọn àwọn bàbá wa ní ọ̀ràn wa lọ́wọ́ ìwọ wa lórí wọn nù. ẹ jẹ́ pé bàbá ní ọ̀ràn wa lọ́wọ́ láti má jẹ́ ọ̀kan nínú ọmọlẹ́yìn àṣetán. tọ́ ẹ rí pépé ọ̀ràn yẹn ni kì í ṣe kọ́ yẹn ọ̀ràn yẹn ni ká máa lọ bí táàtì gbẹ̀sìn ọ̀lọ́. ṣé ọjà ló ti gbọ́ lu eléyìí àbí ìdìsẹ́ mẹ́kù rẹ̀ tó ń rí má tó kí kò sí tó kan tó fi bẹ́ẹ̀ lẹ̀ náà láti àárọ̀ títí dalẹ́ ibẹ̀ ló wà ó sì ṣe títí kò lè rálẹ̀. ẹlòmíì orí òrùlé níbi ẹni sì ti ń kan páàmì ẹ wá sọ kálẹ̀ gan iṣẹ́ ni ìdíṣẹ́ ni láti mọ ní lọ́lẹ̀ àtẹ́lẹwọ́ mi ìtẹ́ni jẹ́ gbogbo ẹ̀ parí sí ìdíkà jẹ́ bàkájẹ́ kàmá náà ọmọ kankan nípa ẹ̀sìn ọlọ́run kí ló burú nínú pé kò fàṣìkò díẹ̀ lẹ́nu gbèsè ayé rẹ̀ kọ́ lọ́mọ gbọ́n pàṣọ lọ bóyá ètò tí ẹ̀sẹ̀ kù nínú gbèsè ayé rẹ̀ wàá lò dáadáa wàá fi sórí rẹ̀ ètò ti bàjẹ́ nínú gbèsè rẹ̀ wàá gbọ́ nípa tó fi lé tún ṣe yóò fi jẹ́ pé dáadáa rẹ̀ ó pọ̀ àìdó dínkù nínú gbèsè ayé rẹ̀ lórí rẹ̀ ó kó oríire o ẹni tí lè ń fàṣìkò díẹ̀ lẹ̀ nínú gbèsè ayé rẹ̀ láti lọ gbọ́tọ́ lọ ó rí i pé wàá máa rí tó fi tún gbèsè ayé rẹ̀ síbẹ̀ wàá máa rí tó fi tún tó ti bàjẹ́ sí wàá sì máa rí tó fi gbégbèsè lọ́nà tó dáa lórí ètò tí gbé tẹ́lẹ̀ torí di eléyìí ọ̀dọ̀ wọ wa eléyìí jẹ́ ìwọ ọmọ lórí ìwà kótó di pàbí ìwà àkọ́kọ́ kótó di pàbí kásẹ̀sà àyà kásẹ̀sà ọkọ kásẹ̀sà àyà tí ó jẹ́ ìyá fọ́mọ wa kásẹ̀sà ẹni tí ó jẹ́ bàbá fọ́mọ wa eléyìí ọwọ́ ìkíní kejì lọ́wà ọwọ́ ìkíní kejì wa lọ́wà ẹlẹ́kejì òun adé ti bàbá ìgbé nígbà tí bàbá bá fẹ́ ní àjọṣepọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ kó ṣe àdúrà etí gbogbo wa ti há sórí àbá ti há sórí ẹran mi létí. tó ọlọ́run jẹ́ jẹ́ pé là ń kà ọ̀pọ̀lọpọ̀ nǹkan kò ní bisimilah. اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا فإليه جبان لا يقتبا بمنقو nínú wọ̀tọ́ máa ní lórí wa lẹ́yìn ìgbà tá a bá bí òun náà ní ká pèrún sí létí á pèrún sí ọmọ tá a bí létí ní ìgbà tá a bá ti bí kété tá a bá bí á pèrún sí létí ìwọ rẹ̀ torí àdéhùn tó wá láti ọ̀dọ̀ Abu Rafi' radiyallahu anhu قال رأيت رسول الله صلى الله عليه وآله وسلم أذن في أذن الحسن بن علي حين ولدته فاطمة بالصلاة رواه الإمام أبو داود والترمذي وقال حديث صحيح والعمل عليه. النبي صلى الله عليه وسلم أبو رافع أدمولي تنقل سي الحسن وما علي تجي وما فاطمة وما النبي ومحمد sallallahu alayhi wa sallam létí ní ìgbà tí Fatima bí Ànábì ń kẹrù sí Hasan létí nígbà tí Fatima bí hadithi yìí fẹsẹ̀ rìn lẹ̀ hadithi yìí ó fẹsẹ̀ rìn lẹ̀ tí wọ́n ti bá ti bí mẹ́ta ìbí ma kíláàsì sí á kẹrù sí létí eléyìí ló fà á ló ti jẹ́ pé tí wọ́n bá gbọ́n mùsùlùmí wọ́n ní Muslim hospital torí pé ìgbà tó bẹ̀rẹ̀ bá bí ma tán ó ṣeé ṣe kọjá pé ó ní ìṣòro tí òfin ní lè dá bí ọmọ ń gbà náà dípò pé ọmọ pèrún sí létí ó sì ṣeéṣe kọjá pé ẹnìkan pẹ̀lú rẹ̀ lọ síbi tó ti bímọ tí ó lè pèrún sí létí tó bá gbọ́n mùsùlùmí bá ní Muslim hospital eléyìí ń bẹ nínú iṣẹ́ tí àwọn midwifery àti àwọn nurses tí wọ́n máa ń ṣe lọ́spítù Islam tí wọ́n bá ti bí tàbí àwọn yóò gbé tí wọ́n pèrún sí létí etí ọkàrí ọ̀tún ọkàrí òsì èyí yòówù tó ọba pèrún sí ó ti mú torí pé Abu Rafi' onímọ̀rí Ànábì sallallahu alaihi wasallam tí ń pèrún sí Al-Hasan létí etí tọ̀tún tẹ́tí tòsí náà ń kọ́ ń jẹ́tì tó bá wọ̀ pèrún sí
ṣùgbọ́n wọ́n sọ pé ń pèrú sí lójú o tẹ́lẹ̀ mi máa gbọ́ ọmọ yóò gbé lọ́wọ́ báyìí yóò máa wá pèrú pé kíni kí wọ́n ní òpèrú sí lójú yìí wọ́n ní òpèrú sí létí etí rẹ̀ ló target kò bá jẹ́ tí ọ̀tún kò bá jẹ́ tí òsì tán àdéhìí yọ fẹsẹ̀ rìn lẹ̀ nígbà tí àbáwọn ní Muslim hospital ńkọ́ sẹ́nu pé àmúkátà rẹ̀ àbá àbúkátà rẹ̀ náà dáhùn àmúkátà rẹ̀ tó bá yẹ kó àmúkátà rẹ̀ lódodo ọyọ kó ti wà àmọ́ ntọ́jọ́ ni pé àmọ́ bá àmúkátà rẹ̀ bá àbúkátà rẹ̀ nítorí pé ẹni tó ti fẹ́ yàwó kò ní mà bá àwọn àmúkátà rẹ̀ ẹni tó sì ti fẹ́ yàwó tó lówó kò ní mà bá àwọn àmúkátà rẹ̀ ẹni tí ò sì lẹ́sìn kò ní mà bá àwọn àmúkátà rẹ̀ abẹ́ gẹ́tì ẹ̀ torí kan tí ò lẹ́sìn yọ kàn gbé lọ fún àwọn ọ̀tá Islam nígbà tí àwọn ọ̀fẹ́ bí ma wọ́n á ní kọ́ yáàdì kó sì di lẹ̀ pé a ní àwọn ọmọ tó ń kọ́ medical studies ẹ̀yin ẹ̀ wá wòrán wá dó báyẹn wọ́n náà wá dó báyẹn wọ́n náà dó báyẹn wọ́n wá kó wọ́n yáàdì abẹ́ rí nǹkan bẹ́ẹ̀ kí ni túmọ̀ jẹ̀lẹ́bà kí ni túmọ̀ ní kọ́ọ̀lù la ilaha illallah wọ́n á sí wò torí pé yóò bí ma wọ́n á nílẹ̀ darurati ahkam ní dọ̀rúrà ló bí dọ̀rúrà rí ewo nu lórí gbogbo sí ìdílé fún gbogbo èèyàn a'udhu billah lẹ́sẹ̀ àbùkátà Islamic hospital ní bùkátà tó ju kíkọ́ àlékún mọ́sálásí lọ nígbà mi nítorí pé ìrun kíkí nínú òfin ẹ̀sìn Islam kì í ṣe májẹ̀mú rẹ̀ ní pé a gbọ́dọ̀ wà lábẹ́ òrùlé kan kátó di pa àlè kí ọ nígbà tí èsì kójú ọ̀rọ̀ ẹ̀yin náà adrakat rajulan min ummati as-salatu fatamma masjidu níbi kíbi tí òun bá ti bẹ́ẹ̀ nìkan nínú ìjọ ní mọ́sálásí tiẹ̀ ní gbọ́dọ̀ ti kírun tó kírun mọ́sípítù yìí ń bùkátà ẹ̀ wọ̀n wá ní bùkátà tó lágbára gidigidi tó bá yẹ kó àwọn mùsùlùmí nígbà bí fún mùsùlùmí nígbà tí wọ́n bí mọ́ta ẹbí ma ẹ̀yin onídìí kẹsìsẹ́ máa sáré rọ́ọ̀ṣì bọ̀ nítorí wọ́n ti pẹ̀lú sí létí tàmẹ́dìsìn ọlọ́bí ma sí sọ́wọ́ ọmọlẹ́yìn Pọ́ọ̀lù wọ́n á ní Jésù ó ṣe Jésù ó ṣe Jésù ṣe báwo tẹ̀wé kẹsẹ̀lẹ̀ àbí ọ̀sẹ̀lẹ̀ ẹ̀yìn mẹ́rin gbọ́dọ̀ ń bì kan ẹnìkan bí ma kó tó di wọ́n ti bá bẹ̀rẹ̀ ìbùsọ̀ ọmọ lọ́rùn ẹ̀rọ àwọn olùkọ́ irú àwọn ni irú yín báwò irú yín báwò iṣẹ́ ńlá ń bẹ wájú wa iṣẹ́ ńlá ń bẹ wájú wa tó a sì máa ń gbé àgbà pèsè ńlá ń bẹ wájú wa ẹ mọ̀ pèsè ńlá owó ńlá ló lè ṣe sáà lẹ́lẹ́ ẹ̀yìn sìn àwa olùkọ́nà ọ̀dà kọ́kọ́ ṣàánú wa olùkọ́nà ọ̀dà kọ́kọ́ ṣàánú wa tábàlà fẹ́ rẹ ní mẹ́wàá báyìí nìsí ẹni mẹ́wàá tí gbogbo tí ju 5,000 lọ bàbá ní ká máa dá bísẹ̀bílì láàyè sẹ́mi pé ábẹ̀sì oṣù mẹ́wàá sá lórí èlò 5,000 naira ẹlòmíì sì ti ná láàárọ̀ ìlẹ́nu oúnjẹ láti tí ọ̀jẹ̀ ti ná 5,000 torí ẹ̀ à ń dá márùn wípé kásẹ̀tì kọ́mítì tí ó mójútó ọ̀rọ̀ pàfẹ́ ní Islamic hospital ìdáhùn ló ṣe káwọn náà máa ṣe tiwọn torí tí nǹkan ẹni bá pé mẹ́wàá kò burú àbí òye wa tí nǹkan ẹni bá pé mẹ́wàá kò burú ètí kásẹ̀tì kọ́mítì táwọn mójútó lé ìgbà ẹ̀ tí afẹ́ ní Islamic hospital nínú àwọn ọmọ tí wọ́n lọ sí yunifásitì Conco medical studies wọ́n jẹ́ sì mà nípa ìtọ́jú obìnrin àtàwọn ọmọ wẹ́wẹ́ ẹ bá ní wàlú wọn náà tẹ́tí tó wọn létí wọ́n bẹ nínú assignment táwọn náà ti yẹ kó wọ́n mà láti sìn á ní ìdí ewu wọn táwọn ọjà gbé àwọn láti ta kókó hospital yẹn wàláhì lọ́wọ́ à ń bí ma ń tọ́jú ọmọ kéékèèké wọn tó bá yẹ kó la kọ́kọ́ achieve oríire ńlá ni fún Islam oríire ńlá gidigidi ni fún Islam ẹjọ ta ní volunteer
láti jẹ́ ẹni tí ó bá wa ṣètò àti kó kọ́mítì yẹn jọ ká tó tẹ̀síwájú. ẹ sì sọ pé àbùkátà hospital ẹni kan bá a ṣe máa bùkátà rẹ̀ náà ní ọ̀tá bẹ́ẹ̀. tọ́lá ń bọ̀ wọlé gbogbo kọ́mítì tá a yàn o àti kọ́mítì kan fún wọ́n ti pè mídíà. A rí pé nínú èèyàn bíi méje èèyàn tó tún active nínú wọn báyà wọ́n ju mẹ́ta lọ báyìí. Abẹ́rẹ́ nǹkan mẹ́rin tó àsìkò ní kọ́mítì ìdánilẹ́kọ̀ọ́ eléyìí adúgbò ẹ̀fọ́lọ́ gbogbo wọn wà active. Nísìnyí hospital committee ẹ̀rọ akẹ́kẹ́ nìkan volunteer ẹni tó ní akitiyan kiti tí ò jẹ́ péré tí ó ti kó wọn máa wá wò náà ká. Náà kí ló kọ àfa yẹn? Dawood kini Dawood Abdulhamid gbogbo ẹni tó bá ti fẹ́ dára mọ́ kọ́mítì yẹn kó rí Dawood Abdulhamid kó náà kó sì má jẹ́ ọgbẹ́ kó jìnnà kó fún alábọ̀bí tí wọ́n bá bá sẹ́dí kọ́ lọ́wọ́ gbà fún wa. Ilé ìjọba àwọn yẹn máa ń bìrì pé ìjẹta bá pèrò sí etí ọ̀tún sí òye ká tó ṣe ìpamọ́ sí etí òsì. Ẹgbàwọ́ ọ̀rọ̀ wa lè tó ṣe pé wọ́n tọ́ka sí pé á tó ṣe ìpamọ́. Gẹ́gẹ́ bí hadith etí Imam al-Bayhaqi rahimahullahu ta'ala tí wọ́n gbé jáde nínú tírà wọn Shu'ab al-Iman pípé anabi tó ṣe ìpamọ́ sétí kejì hadith méjì wá bẹ́ẹ̀ ṣùgbọ́n isnaduhuma da'if ọ̀nà jáde fi wọ́n yẹn gbà wá ọ̀lẹ̀ ìyẹn ní pé gbogbo ètò sọ nípa ìkọ́mà ọ̀lẹ̀ èwo lọ́sẹ̀ kú báyìí kápẹ́ irun àmójútó ìtúfà táàsì fi pè irun sí ọmọ létí gẹ́gẹ́ bí àlàyé tí Imam Ibn Qayyim rahimahullahu ta'ala ṣe wọ́n ní tó bá yẹ pé irun lákọ́kọ́ pè sí ọmọ létí tọ́jú pé òun lákọ́kọ́ wọ etí ọmọ títóbi Ọlọ́run kíkàrà bàtà Olúwa Ẹlẹ́dàá wa ọ̀rọ̀ tó dá lórí rẹ̀ tó bá dé kó lọ́kọ́kọ́ wọnú etí ọmọ eléyìí yóò fún ọmọ ní yóò ṣe lákìn yóò sì mú kí ọmọ kó ní ìfàyàbalẹ̀ nínú ìgbésí ayé rẹ̀ láti sin lọ torí pé àkọ́kọ́ tó kọ́kọ́ wọnú etí rẹ̀ ní títóbi Ọlọ́run Allahu Akbar Allahu Akbar bí Ọlọ́run bá ló tóbi jù Ọlọ́run bá ló tóbi jù subhanallah sẹ́nu pé irú ọmọ òní kéré ayé kó wá jẹ́ kó owó ló tóbi jù ipò ló tóbi jù òṣèlú ló tóbi jù a'udhu billah irú rẹ̀ oníṣẹ́lẹ̀ sí wọn mọ́ Allahu Akbar Allahu Akbar nítorí wọn kọ́kọ́ gbọ́nù gbogbo ọmọ tó bá gbérò eléyìí lọ́kọ́kọ́ wọnú etí rẹ̀ ọkàn balẹ̀ sí wípé ọmọ yóò lè gbélé ayé ṣètò náà bákan náà tó bá jẹ́ pé apèrún sọmọ létí ọmọ láǹfààní láti jẹ́ pàkókò tó kọ́kọ́ wọ etí rẹ̀ òun náà ní gbólóhùn téèyàn á máa wíwù rẹ̀ di mùsùlùmí. ashhadu an la ilaha illallah àkọ́kọ́ tó ọmọ kọ́kọ́ gbọ́nù kí láwọn àwùjọ àbìdí mùsùlùmí tẹ́lẹ̀ náà ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadan rasulullah sẹ́mi pé inú dáàtún nínú àná tábìdì mùsùlùmí ọmọ kọ́kọ́ gbọ́ gbólóhùn títóbi Ọlọ́run ó tún kọ́kọ́ gbọ́ gbólóhùn téèyàn á máa wí téèyàn fi di mùsùlùmí eléyìí ló kọ́kọ́ sọ̀kalẹ̀ sínú etí rẹ̀ eléyìí yóò ràn ọmọ lọ́wọ́ púpọ̀ láti jẹ́ ọmọ tó ṣe é pé yóò mójútó ẹ̀sìn Ọlọ́run ọba wa lẹ́yìn náà wíwí gbólóhùn yẹn sọmọ létí lédè kúkúrú bí ìgbà tá à ń ti ń pèsè ẹ̀sìn Islam àti pèsè ẹ̀sìn Islam láti ìgbà tó ti délé ayé láti pèsè ẹ̀sìn Islam à ń pè lọ sí ìdíkó sílọ̀n àjẹ́ pé pípé lọ sí ìdíkó sílọ̀n pípé lọ sí ìdí ẹ̀sìn Islam ó síwájú pípé ti àṣetán ẹ̀kọ́ àṣetán nínú ọgbàdà wá pè tí ó fẹ́ sí lọ́nà yóò padà wá pè tí ó fẹ́ bá tiẹ̀ jẹ́ pípé lọ sí ìdí tọ́lọ̀ ti síwájú pípé ti àṣetán tó bá yẹ pé òun lẹ pè sọmọ létí tó bá wá ṣẹlẹ̀ wípé ayé ọgbà yín láti pé ìwọ yìí ní kíá tí wọ́n bí ma torí wọn ò dé kẹ́ débi tí wọ́n ti tọ́mọ wá ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́sibítù nígbà wọn bí ma wọn ò tí ó débẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn wákàtí 3-4 ló tó débẹ̀
gbogbo fattaqullaha mastata'tum ẹ̀pá yọ lọ lóde wọn bẹ̀rẹ̀ sí lágbára mọ́ ìgbà tó tó ráyè débi tọ́mọ rẹ wà pẹ̀lú sílẹ̀ tí ń gbà náà gbogbo. eléyìí jẹ́ ìwà alákọ̀ọ́kọ́ lẹ́yìn ìgbà tí a bímọ. bàbá mélòó ló ṣe lẹ́yìn sọ́mọ rẹ̀ létí? kì í sàn bàbá tó ti dàgbà ti pẹ́ o àwọn bàbá ti sìn tí wọ́n jọ̀dọ̀ mélòó lọ́rọ́ ti ṣe lẹ́yìn torí pé ẹlòmíì ìgbà tó níyàwó rẹ̀ bímọ tó wá ní kí ló bí obìnrin ìbànújẹ́ ni ìbànújẹ́ tó mú kò tí ẹ̀jẹ̀ rántí pé èèyàn máa ń pè ń sọmọ létí ẹlòmíì wọ́n níyàwó bímọ ó bí bèjì àwọn méjèèjì tí wọ́n sì jọ ọkùnrin ọwọ́ àrùn lọ kí wọ́n ní àgbò méjì lèyàn pa o àgbò méjì fọ́kọ̀ ọ̀kan méjì lọ́nà méjì ó di mélòó ó di mẹ́rin irú wàhálà olóde fẹ́ kómi sí ìwòrán arábìnrin ọkọ̀ sá lọ. ó lọ bá wọn ti mú wa so ìlọ bíjọ kejì kẹta kún tó yí so nígbà wá dé ẹlẹ́kùn yẹn púpọ̀ mélòó láti jó ó ti gbẹ. ẹlòmíì ìyàwó bímọ dáadáa ṣùgbọ́n ń bo bímọ dáadáa tó bá di pé wàhálà bẹ̀rẹ̀ lọ́sibítù ẹ̀jẹ̀ ọ̀dá wàhálà eléyìí wọ́n máa ń bí lẹ́yìn lẹ́jọ́ kẹta pé ẹjọ́ ṣé ẹran tí pè ń sọ̀rọ̀ mi ò rántí wọn wàhálà dáadáa kó sí yẹn. láàrin náà lọ́dún kọ̀ọ̀kan. ẹlòmíì wọ́n ti ẹ̀ ní kò ní lè dọ́mọ bí wọ́n sọ operation fún mi. ẹ dákun tí wọ́n bá ṣe operation yẹn fún yóò tó èlò tí ẹ gbà sẹ́wọ̀n pé kò ní fẹ́ béèrè dáadáa wọ́n lè bá a máa wo miskin yóò tó èlò tí ẹ gbà wọ́n wá ní 70,000 péré náà ní kẹ́ ẹ̀rú jẹ́ ń gbọ́ 70 gbogbo ẹ sá lọ sí náà ẹ lọ sí náà wọ́n wá sí operation yẹn tán ọkọ̀ atúlẹ̀ lọ pé kí wọ́n bá rò mọ́ òkú ìyàwó lẹ̀ sẹ́wọ́ eléyìí níbi òun ló ti wá pé nǹkan ọmọ létí torí ẹ̀ ẹ jẹ́ ká rántí pé ọmọ wa níwọ̀ lórí wa ìwọ́n sì ń bímọ sínú ẹ̀sìn Islam ni ò bímọ sílẹ̀ tó lè ya kèfèrí ìwọ Ọlọ́run lórí rẹ ìwọ ọmọ lórí rẹ ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ kíkọ́ sọ pẹ̀lú sọmọ létí. ìwọ ẹlẹ́kejì lẹ́yìn bàtà bímọ tán ó náà ní at-tahnik ó náà ní ká jẹ dẹ̀bínú lẹ́nu nígbà tá a bá jẹ tí dẹ̀bínú yìí tó bá wá di pé ó ti rò pọ̀ mọ́ ìtọ́ ẹnu wa ó náà ti domi ká wá fi ọwọ́ tọ́ ìtọ́ ẹnu wa ìtọ́ dẹ̀bínú ká fi tọ́ ọmọ lẹ́nu kó lè bàa jẹ́ pé àkọ́kọ́ ní tí ọkọ̀ọ̀kọ́ sọ̀kalẹ̀ sọ́mọ nú ọjà tó dùn fi dẹ̀bínú kọjá dẹ̀bínú tó dùn ìlọ́kọ́ sọ̀kalẹ̀ sọ́mọ nú. a sì mà wípé baytun la tamra fihi jiya'un ahluh. Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní gbogbo létí ọba sí dẹ̀bínú bẹ́ẹ̀ arébìjẹ làwọn ará bẹ́ẹ̀ o elébi làwọn ará bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa ní dẹ̀bínú lé ọ pàtàkì púpọ̀ nígbà tí ẹ bí ma ẹ jẹ dẹ̀bínú lẹ́nu tẹ bá jẹ lẹ́nu kẹ wá tó bá ti di tọ́ kẹ wá mú tọ́ yẹn lọ́nà tí ò ní ṣòro kọ́ máa gbé mi kẹ wá fi tọ́ ma lẹ́nu kó lè bá jẹ pápọ̀ kọ́ nǹkan tí ọkọ̀ bọ́ sí nínú eléyìí bẹ́ẹ̀ nu wọ ọmọ yín lórí yìí. nínú hadith Abi Musa al-Ash'ari radiyallahu anhu ó ní wọ́n bí ma fún mi mo wá gbé ọmọ yìí wá sọ́dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam fasammahu Ibrahim wa hannakahu bitamra anabi bá mi sọ ní Ibrahim ọsọ ní Ibrahim ọwọ́ jẹ dẹ̀bínú lẹ́nu ọwọ́ fi tọ́ rẹ̀ kò fi sọ́mọ lẹ́nu Ibrahim yìí ó làgbà ọmọ fún Abu Musa al-Ash'ari radiyallahu anhu hadith yẹn bẹ́ẹ̀ nù Sahih al-Bukhari àti Muslim torí ẹ̀ táwọn náà bá bí ma kájẹ dẹbínú lẹ́nu káfi tọ́ma lẹ́nu kó lè bá a jẹ́ pé dẹbínú ní ọkọ̀ jókòó sínú ọmọ. bákan náà wà nù hadith Anas ibn Malik radiyallahu anhu nípa Ummu Sulaym lọ́jọ́ màmá tiẹ̀ ìyàwó Abu Talha. Ummu Sulaym ó bímọ fún Abu Talha ọmọ wa ń sáré ìgbà tí Abu Talha jáde lé ó fi ọmọ lẹ̀ fún ìyàwó kíkọ́ máa tọ́jú àsìkò tí Abu Talha kó tó di kọ́ padà dé ọmọ ti sàláìsì Ummu Sulaym sarakosa wọn gbé ọmọ wọn lọ gbé síbi kan pàtọ́kọ dé kó lọ́mọ yẹn ṣe wọn ní kọ́dà ara rẹ̀ balẹ̀ tó kó ti ṣe balẹ̀ lẹ́yìn ìgbà tẹ̀ jáde
ara rẹ̀ ti balẹ̀ dáadáa. ẹ̀dá àwọn obìnrin rere nìyẹn bá àwọn obìnrin rere nìyẹn àwọn obìnrin burúkú tó ṣe kékeré tó di orí ibú èrò lélẹ́yìí ó kíní kan a'udhu billah a'udhu billah torí pé tọ́jú ọgbà ti dé ọkùnrin ṣe dá sí. tọ́ ìgbà tí Abu Talha tó gbọ́rù bẹ́ẹ̀ lẹ́nu ìyàwó rẹ̀ ọkàn rẹ̀ balẹ̀ títí ìyàwó ti sókè fún ọkọ ó fi jarun pálù ìyàwó wọ́n ṣe rí ọmọ ó sì doyún gbàtí ó fi di pé ilẹ̀ fẹ́ mọ́ Sulaym ó sọ fún Abu Talha ìgbẹ́tọ̀ ẹ dìde o ẹ sara kó sá o ẹ gbọ́mọ ẹ lọ sí subhanallah ẹ dìde ẹ gbọ́mọ ẹ lọ sí tí kò ti kú ni ó ti kú láti gbọ́ látàná náà ló ti kú subhanallah báyìí wọ́n gbọ́mọ wọn lọ sí Abu Talha ọwọ́ afáàní sallallahu alaihi wasallam ní o Ànábì wa sọ fún pé lálẹ́ àná ṣe níbàálòpọ̀ ni pẹ̀lú ìyàwó rẹ̀ ó ní bẹ́ẹ̀ ni àwọn níbàálòpọ̀ Ànábì wa ṣàdúrà kọ́nà fún wọn lọ́mọ alágbàkà báyìí ìgbà tí Sulaym bímọ Abu Talha ọwọ́ agbè wa sọ́dọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì wa sọ ọmọ náà ní Abdullah ṣùgbọ́n nínú àdìsí Anas gbé ọ̀nà wa ní Bukhari àti Muslim ó lánàá ibi kọ́kọ́ jẹ dẹ̀bínú lẹ́nu àdìsí ti Abu Musa Ànábì sọ ní Ibrahim wọ́n wá fi dẹ̀bínú sí lẹ́nu àdìsí ti Anas ó ní Ànábì sallallahu alaihi wasallam wọ́n ti kọ́kọ́ jẹ dẹ̀bínú wọ́n fi sí lẹ́nu wọ́n tó sọ ní Abdullah wọ́n ti kọ́kọ́ jẹ dẹ̀bínú wọ́n fi sí lẹ́nu wọ́n tó sọ ní Abdullah ó túmọ̀ sí pé dẹ̀bínú la kọ́kọ́ jẹ tẹ̀sí sọ́mọ lẹ́nu kẹ́ẹ̀tó sọ ló kọ́ kókó lẹ kọ́kọ́ sọ kẹ́ẹ̀tó jẹ dẹ̀bínú fi sí lẹ́nu kò sí èyí tó burú bẹ́ẹ̀ kò sí èyí tó burú bẹ́ẹ̀ ìyẹn tó bá ṣe kẹ́ẹ̀ fẹ́ sọ lórúkọ kíákíá tó bá ṣe kẹ́ẹ̀ fẹ́ sọ lórúkọ kíákíá àmọ́ tí bá fẹ́ dúró dídọ́ keje kò sí tó burú bẹ́ẹ̀ tó jẹ́tẹ̀lẹ̀ ìbáyé wa bẹ́ẹ̀ náà ni àdéhùn Asma bint Abi Bakr radiyallahu anha wọ́n ní mo lóyún Abdullah ibn Zubayr èmi náà máa ń bọ̀ wá sí Medina lẹ́nu tí ń ṣe hijira bọ̀ ìgbà tí mo dé Kuba lọ́mọ mú mi mo sì bímọ sí Kuba ìgbà tí mo bímọ sí Kuba dídìde tí ń dìde báyìí Medina ni mo mórí lé mo gbé ọmọ yẹn mo gbé lọ bá Nabi sallallahu alaihi wasallam Abdullah ibn Zubayr ó jẹ́ àkọ́kọ́ ọmọ tí àwọn muhajiruna bí ní Medina ó ti pẹ́pẹ́pẹ́pẹ́ ń súnmọ́dún lọ táwọn èèyàn ti ṣe hijira dé Medina obìnrin kankan òbí ma nínú àwọn obìnrin wọn. wọ́n á bẹ̀rẹ̀ sí ní sọ́gbà wọ́n ti fojúfojú wò wọn àwọn ní bímọ àwọn ní segini ìgbà tí Asma wa bí Abdullah ibn Zubayr inú gbogbo àwọn muhajiruna dùn gan inú wọn dùn gan. Asma wa sọ pé gbàgbọ́ gbé lọ́dọ̀ Anabi sallallahu alaihi wasallam Anabi wọ́n sọ ní Abdullah wọ́n sì fi dẹ̀bínú sí lẹ́nu. Asma wa ni àkọ́kọ́ tó kọ́kọ́ jókòó sínú Abdullah ibn Zubayr ọ̀nà ni dẹ̀bínú máa tọ́ ẹnu Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. torí ẹ̀ eléyìí ń bẹ nínú wọ ọmọ lórí yín ǹjẹ́ ṣé àwa náà lọ alẹ́ lọ gbé bá a fà kan ó dé pa àwọn ni wọ́n jẹ dẹ̀bínú tó ń fi sí lẹ́nu àbálẹ́ lọ gbé bá a fà kan ó dé pa àwọn ni wọ́n bá wa ṣẹ̀ṣẹ̀ kọ́ fún un. gbogbo eléyìí kò sí tó burú mbẹ ike kò gbé ọmọ rẹ lọ bẹ́ẹ̀ nìkan kó jẹ́ kí wọ́n jẹ dẹ̀bínú wọ́n fi sí lẹ́nu pàápàá jùlọ tó ń tẹ̀lé ajá ni tí ń tẹ̀lé sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam min babil fa'l kó jẹ́ pé ń bẹ lábẹ́ ríro èrò rere ru ọmọ ike kó ọmọ náà kó jẹ́ ìyẹn àrí bí eléyìí àmọ́ ká lọ gbọ́ ọmọ fọ́tà ká lọ gbọ́ ọmọ fọ́tà ọlọ́run ká lọ gbọ́ ọmọ fọ́tà sunna Nabi Muhammad sallallahu alaihi wasallam kúkúrú jáde tabasi lọ báyìí nìkan kíkọ́ bá ṣẹ̀ṣà ọkọ̀ fọ́ọ̀mà kò sí tó burú mẹ́ kò sí tó burú mẹ́ kí ẹ bá ṣe gbọ́ ọmọ wa bá Nabi sallallahu alaihi wasallam kò sì dájú pé wọ́n tọrọ lọ́dọ̀ Ànábì tó bá ṣẹ̀ṣà ọkọ̀ fún un ṣùgbọ́n gẹ́gẹ́ bí Ànábì ọ̀sọ̀ ló kọ́ lẹ́ẹ̀kan náà ó lọ sọ eléyìí ní Ibrahim ó sì lọ sọ eléyìí ní tani Abdullah eléyìí àfi yé wa ike bó ti ṣe jẹ́ pé Abdullah àti Abdulrahman ìlórúkọ tó dára jù
gẹ́gẹ́ bí sùwọ́n nù súnà Ànábì sallallahu alaihi wasallam síbẹ̀síbẹ̀ kò sí aburú nínú ká tún sọmọ lórúkọ míì tó náà dá àmọ́ tí ọ̀dà tó àwọn eléyìí. òun ló sọ fún wa pé Abdullah Abdulrahman ló dáa jù òun náà ló tún bá wọn sọ ọmọ Abu Musa ní gẹ́ni Ibrahim eléyìí túmọ̀ sí pé Abdullah Abdulrahman lórúkọ tó dára jù ṣùgbọ́n kò burú pé ká tún sọmọ ní orúkọ míì tó náà dá àmọ́ tí ọ̀dà tó Abdullah àti Abdulrahman. eléyìí jẹ́ ìkẹ́ Ọlọ́run tọ́lọ̀ tó ṣe fún wa torí tó bá yẹ pé Abdullahi Abdulrahman nìkan náà láàmú sọ́mà ajẹ́pẹ́tọ̀ ani Abdullahi alákọ̀ọ́kọ́ Abdullahi athani Abdullahi athali Abdullahi arabi nọ́mbà tí wàá jẹ́ nígbà tí èsì kó kọ́ tán ẹ̀sì kíyèsí nígbà àwọn orúkọ tán ní sallallahu alaihi wasallam tó bá wọn sọ àwọn ọmọbí àwọn orúkọ tó dáa ní Abdullahi Ibrahim síbẹ̀ làwọn náà máa sọ làwọn sọ ma tọ́mání kálukú wọn máa dá ọkọ rẹ̀ ní ìsìn wọn ò ní tí ìrìn jìnnà tá a ra wọn kọ̀ kan pé báwo lọ àjẹbà mo rò pé àfúrá ẹ̀ rí i pé nusúnà Ànábì sallallahu alaihi wasallam àwọn ọkọ̀ tó nítumọ̀ tó dáa tó sì clear lànàbì bá wọn sọ ma iná làwọn sábẹ́ sọ àwọn ọmọ wọn kí esi kí báwa sí máa ṣe karambà ní dáàmú wa wà àti strange ipò ọkọ̀ tí a sọ ọmọ gbọ́dọ̀ yàtọ̀ nítorí pé wọ́n là fà wọ́n lónìí wọ́tọ̀ kó àràbíyà ọgbọ́dọ̀ sọ ọmọ lóko kan tó yàtọ̀ kó lè bá àwọn ọgbẹ́ni ńlá ń kọ́ ní ìsè nǹkan ńlá ẹni lò lódò tí wọ́n fi sọ ọmọ nígbẹ̀rẹ̀ tí wọ́n kàn lọ mú lárúbá kan láti ibi tí ò sí tó wọ́n ní ìtumọ̀ àgbẹ́ ọmọ ọlọ́mọ ọmọ agbé ọkọ̀ kó ọmọ gbégbé ká nígbà tó ọmọ bá dàgbà tó ọmọ bá wádìí kí làwọn dáàdì ṣe báyìí abẹ́rẹ́ nǹkan ẹ̀sìn kọ́ máa bu bàbá rẹ̀ máa bu wọn sálọ chẹ́ǹjì ọkọ̀ kíá àǹkó sunmi àbúrò máa jẹ́gbẹ̀. ìwà ẹlẹ́kẹta nínú wọ́n ti ń bẹ lórí wa fọ́ọ̀mù wa òun náà ní al-aqiqa pápá ẹran aqiqa ẹran yìí á pa fún gbogbo ọmọ tó lọ́n bá fún wa bí ìbá àjọkùnrin ìbá àjọbìnrin ìbá àjọkùnrin ìbá àjọbìnrin á sì fa orí ọmọ yìí á sì sọ ọmọ lórúkọ nínú wa ọmọ ní lórí wa ó wá nínú ẹgbàá ọ̀rọ̀ láti ọ̀dọ̀ Sulaiman ibn Amir al-Dabbi láti ọ̀dọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wọn ni ma'al gulami aqiqatun fa ahriqu anhu dama wa amiqu anhu al-adha wọn ni gbogbo ọmọ náà lápẹ̀rẹ̀ fún gbogbo ọmọ tá a bá bí lápẹ̀rẹ̀ fún torí di eléyìí báyìí ẹ̀ta ẹ̀jẹ̀ ẹran tẹ́ pa fún sílẹ̀ kẹ̀sì fa ìdọ̀tí kúrò lórí rẹ̀ ẹ fa irun yẹn ẹ fa kúrò lórí ẹ̀. ó sì wá nínú ẹgbàá ọ̀rọ̀ ti Samura ibn Jundub radiyallahu anhu qala nabi Muhammad sallallahu alayhi wa sallam wa ni kullu ghulamin rahinun bi'aqiqatihi tudbahu anhu yawma sabi'ihi wa yuhlaqu ra'suhu wa yusamma rawahu Abu Dawud wa Tirmidhi wa Nasa'i wa Ibn Majah. Anabi sallallahu alayhi wa sallam wọ́n ní gbogbo ọmọ pátá la sọ̀rọ̀ sára àkíkọ̀ rẹ̀ gbogbo ọmọ la sọ̀rọ̀ sára àkíkọ̀ rẹ̀ nínú tafsir táwọn olùmọ̀ fún àdéhìí òní pé ìgbọ́rọ̀ gbogbo ọmọ sóbì rẹ̀ lẹ́nu asọ̀rọ̀ sára àkíkọ̀ rẹ̀ yẹnni pé ọmọ tó bí ó lè bàa jẹ́ni tí ó gbọ́rọ̀ sí ọ lẹ́nu wàá pa àkíkọ̀ rẹ̀ wọ́n pa àkíkọ̀ yìí fún níjọ́ keje wọ́n pa fún níjọ́ keje wọ́n sì fa orí rẹ̀ níjọ́ keje wọ́n sì sọ lórúkọ níjọ́ keje àdéhìí tó fẹsẹ̀ rìn lẹ́nu. ó sì wá nínú ẹgbàá wọ̀rọ̀ ti Aisha radiyallahu anha ó ní Ànábì sallallahu alaihi wasallam sọ pé 'ala al-ghulami shatani mukafi'atan wa 'ala al-jariyati shahr a máa pa àgùntàn méjì àgbò méjì tí wọ́n jọra wọn tí wọ́n rí bákan náà eléyìí níwò eléyìí níwò eléyìí ga eléyìí ga eléyìí funfun eléyìí funfun tí wọ́n jọra wọn méjì fún ọmọkùnrin tá a bá bí a sì máa pa ẹyọ kan fún ọmọbìnrin tá a bá bí Al-Imam Ahmad
àti Tirmidhi ni wọ́n gbé jáde ó sì ní hadithun hasanun sahih. eléyìí fi hàn wá ipe ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa o eléyìí fi hàn wá ipe ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ká mójútó pípa ẹran àkíkà ọ̀ràn yẹn ló jẹ́ ká mójútó pípa rẹ̀ bó tilẹ̀ jẹ́ kó ń gángan kì í sọ̀ràn yẹn ṣùgbọ́n ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ká mójútó pípa kọ̀yẹ ká fi ráàyè mùsùlùmí tọ́nà wọn bá fún lọ́mọ kó mọ̀ pé ìdẹ̀ra ńlá lọ́mọ tọ́nà wọn bá fún pípa àkíkà ó sì jẹ́ ṣukrun lillahi ta'ala ala ni'matihi ìdúpẹ́ fọ́nà wọn bá ní lórí ìdẹ̀ra tọ́nà wọn bá ṣe fún yẹn. lánàá bàbá àtìyá nìkan ní bẹ wọn lọ́mọ sẹ́mi kan ti ń pọ̀nù wọn bímọ ìdẹ̀ra ni àbí èsì ìdẹ̀ra ni ẹni tó bímọ kò ní mọlú ìdẹ̀ra ti ń bẹ lára ká bímọ àyàfi tó bá rẹ̀ ni tí wọ́n ti jọjọ́ kó àtìyàwó látọjọ́ tó pẹ́ tí wọ́n gbọ́ kó gbaná lọ́ mọlú ìdẹ̀ra ti ń bẹ nù ká bímọ torí ẹ ẹni tó lọ́wọ́ bá ṣe ìdẹ̀ra yìí fún ó yẹ kó dúpẹ́ fọlọ́ nínú táàsì fi dúpẹ́ fọlọ́ òun náà ní ká ṣe kẹ́ni kakẹran àkíkà a sì ti mà ike oníkálukú wa irú ọmọ tí ń wu kálukú jù onáníkẹ́ni ẹ dákun ẹ dáhùn ẹ má parọ́ ọmọkùnrin torí àwọn fuqaha wọn ní ọmọkùnrin ló wu kálukú jù iná inú sì sumọ́kàn wọn jù fún àwọn afẹ́ni tẹ́ ẹ máa tọ́fà láyé jàhílíyà ẹ máa tọ́fà nítorí pé àwọn tí wọn ayé jagunjagun ni wọn ayé ogun ni wọn wà a sì ti mọ̀ pé obìnrin kì í jagun a sì ti mọ̀ pé obìnrin á máa dá tìjú sílẹ̀ fáwọn òbí rẹ̀ tí wọ́n bá mú lójú ogun wọ́n mú lọ yọ dẹrú torí ẹ̀ ló sì jẹ́ pé àwọn èèyàn ọkàn wọn rọ̀ mọ́ tí wọ́n bí ọmọkùnrin jù òfin tó wọ́n rọ̀ máa ń tẹ́ pa lórí pé ẹ bímọ tọ́jẹ́ mọ́ ọmọkùnrin ó lè ju ètò ọ̀rọ̀ mọ́ tẹ́ ẹ bá bí ọmọbìnrin lọ tẹ́ ẹ bá bí ọmọkùnrin kílẹ̀ pa àgbò méjì mùkáfí àtàlì tí méjèèjì jọra wọn ilẹ̀ pa fún dání fọmọkùnrin ṣùgbọ́n ọmọbìnrin ìdẹ̀ra ńlá lò náà nínú àwọn ìdẹ̀ra ọlọ́run ọba wa torí ẹ̀ ọlọ́run ọba ní òfin òun ọ̀dà lórí kẹpa àgbò ẹyọ kan fún ọmọbìnrin tẹ́lẹ̀ báyìí wa a rí pé ètò ẹ̀ka mójútó ọ̀pọ̀lọpọ̀ kì í mójútó kó náà ní ká pa ẹran àkíkà èyí tí í ṣe wọ̀ kẹta nínú wa ọmọ lórí wa ọ̀pọ̀lọpọ̀ nínú wa ètò ìjà lọ́dọ̀ wọn òun náà ni bí wọ́n ṣe pe àwọn èèyàn jọ tó ṣe pé wọ́n pe agbo ọkọ̀ ọmọ kọlura wọn wọ́n sì tún lọ́ọ́ jẹ́ gbèsè lórí bí wọ́n ṣe pe léré lórí ipá wọn bímọ lórí bí wọ́n ṣe ṣayẹyẹ lórí ipá wọn bímọ nígbà tí wọ́n ti wá ṣayẹyẹ tán lórí wọ́n fi ṣe bísínẹ́sì ayẹyẹ tí Yorùbá máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ gba bísínẹ́sì lọ́nà tòǹgbà tẹ́ bá fi 50,000 naira tẹ́ bá fi ṣe ètò oúnjẹ táwọn èèyàn jẹ ẹ rí i pé ní parí ìjẹ́ padà ṣẹlẹ̀ òun náà ní pé èèyàn máa expect láti pa 100,000 in return bí tá a bá fi 50 ṣòwò tá a pa 100 tó burú ni ó ní kò burú torí pé owó ni wọ́n ń ṣe tó ọlọ́run bá mọ́kútà wá ẹ̀dá 50,000 apá 20 ẹ sì ti gba àwọn èlùbọ́ ẹ gba àwọn ìpamọ́ àwọn ahọ́n màálù àti irú màálù àwọn ìwàrà sọ̀tẹ́ wọn kẹ́tìlẹ̀ bá mọ́ àwọn epo gbogbo àwọn olówó àgbòwò wọn sọ àwọn dada wọn wà àgbòwò wọn wàá lọ bá ṣẹlẹ̀ ẹ sọ pé ìsinmi torí ẹ̀ ètò ọ̀rọ̀ fi rán wa lọ́yẹ̀ ká mójútó kìí ṣe tí ì sára rẹ̀ òbúrò.